ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Níbikíbi tí ẹ ti ní àǹfààní láti máa wò mí, mo kí yín. Ọ̀rọ̀ mi ò ní gùn lọ títí lórí ètò yìí. Tó lórí ọ̀rọ̀ Nàìjíríà ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọ́n máa ń sọ pé àwọn Yorùbá hate Bọ́lá Ahmed Tinubu. Mo fi ọba tó dá ayé tó dá ọ̀run, mo hate Tinubu. Mo ti campaign fún Tinubu rí. Alex Ìyanu Olúwa lórúkọ tèmi ní 99. Mo kéré nínú ayé. Mo ti campaign fún Tinubu ní 99 rí. Tinubu ò ṣẹ̀ mí. Nǹkan tó jẹ́ kí èmi ṣe bínú sí Tinubu ni pé nǹkan àjálù ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Tinubu ò sọ anything. Nǹkan tèmi sì jáde lórí ọ̀rọ̀ Tinubu nìyẹn. Nǹkan tí Tinubu fi ṣẹ̀ mí nìyẹn. Bí Fúlàní ṣe pa wá kátẹ́ni pé Tinubu jáde pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ ní sùúrù. A máa mọ ìgbésẹ̀ tá a máa gbé sí nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Tó bá sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ Yorùbá, wàláì Yorùbá nation lè má wáyé. Wàláì Yorùbá nation lè má wáyé rárá. Kó má tẹ̀sọ̀ nípa Yorùbá nation, but kò sọ anything. Nǹkan ṣẹlẹ̀ ní Lekki toll gate nítorí àwọn terrorists ṣe pa àwọn ọmọ Yorùbá ní 2020. Nǹkan tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ ni pé mo fẹ́ ṣe ètò náà tó ń gùn lọ títí. Mo fẹ́ ṣọ́ọ̀tì ètò yìí ni torí mo fẹ́ lọ síbì kan. Mo ń lọ síbì kan sì mo lọ meeting lọ́wọ́ báyìí sí. Àwọn tèmi pè mí ní meeting pé kí ló dé tí mo ṣe wá, mo ní mo ṣe òkan lọ́wọ́. So mo sọ fún pé mo ṣètò, mo ní mo ṣe òkan lọ́wọ́. Now Yorùbá nation kò lè bọ́ sí. Gbogbo Madam Modúpẹ́ Onítìrí tó ń sọ pé Ọlọ́run sọ pé Ọlọ́run sọ gbá Ọlọ́run ṣàwo, irọ́ ló ń pa. Àwọn olóṣèlú ló rán Madam Modúpẹ́ Onítìrí tó ń rán wá sí Yorùbá nation. Woman yẹn èṣù ló gbé inú ẹ̀. Madam Modúpẹ́ Onítìrí èṣù ló gbé inú woman yẹn. Anybody má fi ọkàn sí ọ̀rọ̀ tí woman yẹn bá ń sọ lórí social media. Látìgbà tí ọ̀rọ̀ náà ti ṣẹlẹ̀, mo kì í gbọ́ anything tó bá jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá nation mo ń gbọ́ mọ́. Nǹkan tí èmi fẹ́ sọ ni pé ẹ jẹ́ ká support Bọ́lá Ahmed Tinubu. Yorùbá ẹ ronú. 9 minutes la wà báyìí. 9 minutes òun la wà báyìí. Next month òun la fẹ́ dìbò. February, January la dé wà báyìí. Ṣé ti rí pé kò pẹ́ mọ́? Ẹ gbàgbọ́ ọ̀rọ̀ Yorùbá nation kò lè work. Tó bá tẹ̀ máa work kò ń ṣe time tá a wà ní Yorùbá nation máa work. Ó lè jẹ́ after 5 years or 10 years. Pé Yorùbá nation no going back yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀, ẹ fagilé. Anybody tó bá sọ pé Yorùbá nation no going back, ẹ fagilé. Lóòótọ́ mo support Yorùbá nation nígbà yẹn. Ìdí tí mo fi support Yorùbá nation ni pé mo gba owó lọ́wọ́ anybody. Owó ara mi ni mo ń ná ní Korea níbí. Owó ara mi ni mo ń ná. Nǹkan tí mo fi support Yorùbá nation ni pé Fúlàní pa wá. A ní ìfọ̀kànbalẹ̀ nílẹ̀ Yorùbá. Fúlàní wọ́n máa kúrò ní ìlú wọn ní north, wọ́n máa wá sílẹ̀ káàrọ̀ jíire. Wọ́n kidnap àwọn ọmọ wa, wọ́n máa rape wọn. Èyí tó bá jẹ́ obìnrin wọ́n máa rape wọn. Lẹ́yìn ìgbà tó bá rape wọn tán, wọ́n máa tún gba ransom lọ́wọ́ wọn. Ìdí tí èmi fi join Yorùbá nation nìyẹn. Tinubu ò ṣẹ̀ mí. Ìdí tí Tinubu fi ṣẹ̀ mí ni pé nǹkan àjálù ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ọjà wọn jó. Ọjà àwọn ọmọ káàrọ̀ jíire, ọjà wọn jó nílẹ̀ Yorùbá. Tinubu ò dá sí, kò fún ọ lówó, kò sọ anything nípa ẹ̀. Àwọn ilẹ̀ Haúsá, ilẹ̀ Fúlàní náà sí lọ́hùn, ilẹ̀ wọn tí Bọ́lá Ahmed Tinubu lọ nígbà tí ọjà wọn jó tó lọ sí ilẹ̀ wọn lọ́hùn ní north. Bọ́lá Ahmed fún ọ lówó, ó fún ọ ní oúnjẹ,
ọjà wa ó jó nílẹ̀ Yorùbá bí Bọ́lá Ahmed ò fún wa ní kankan. Ìdí tèmi fi bínú sí Bọ́lá Ahmed Tinubu ni ẹ̀kọ́ pé ó ṣẹ̀ mí. Yorùbá nation kò lè work. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú. Yorùbá ẹ ronú. Àwọn tó bà Yorùbá nation jẹ́ àwọn agitators obìnrin yẹn, àwọn ló bà Yorùbá nation jẹ́. Owó ara mi ni mo ná ní Yorùbá nation. Tí bá calculate owó tí mo ná ní ọ̀rọ̀ Yorùbá nation, tí bá sọ fún ẹlòmíì pé oye báyìí ni mo ná, millions báyìí ni mo ná, but ẹlòmíì ò ní believe, á sọ pé irọ́ ni bọ́ọ̀ yẹn pa. Mo rí pé àwọn agitators obìnrin àwọn ló bà Yorùbá nation jẹ́. Àwọn Dára, Tẹ́ni Ọmọlógo, so yẹ kó rí bẹ́ẹ̀, Lady K, Yorùbáwùyí. Àwọn agitators, àwọn ọkùnrin wà nínú wọn tó ń fi Yorùbá nation tó ń fi make owó, but wọn pọ̀, but àwọn tó wá bà jẹ́ jù kankan ní àwọn obìnrin. Anytime tí Modúpẹ́ Onítìrí bá ti jáde, tó bá ti sọ̀rọ̀ jáde, irọ́ ni o, lórí irọ́ ni o. Modúpẹ́ Onítìrí Abíọ́lá MKO, gbogbo ọ̀rọ̀ tó bá ti sọ jáde irọ́ ni o. Àwọn olóṣèlú ló rán níṣẹ́, ó ti gba owó, wọ́n ti send owó sàkáǹtì Modúpẹ́ Onítìrí Abíọ́lá, is a liar. Irọ́ ló ń pa. Ẹ fi orúkọ náà fi ń parọ́. Láì ṣe prophetess, ó sọ pé Ọlọ́run rán ẹ níṣẹ́, Olúwa sọ fún kìnìkan, Olúwa pè mí lójú oorun, Olúwa fi àmì kan fi hàn mí, àmì Ọlọ́run fi hàn ẹ́. Madam Modúpẹ́ Onítìrí, èṣù ló bá yín lò, èṣù ló yá yín lò, èṣù ló bá yín gbé, èṣù ló bá yín lò, èṣù ló yá yín lò. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ padà, kò tí ì pẹ́ nísìnyí. Ẹ ti padà nínú January tá a wà yìí. Ẹ jẹ́ ká support Bọ́lá Ahmed Tinubu jagaba. Ẹ jẹ́ ká support Bọ́lá Ahmed Tinubu jagaba. Ẹ support Bọ́lá Ahmed Tinubu. Yorùbá nation kò lè gbé wa dé ilẹ̀ lérí. Yorùbá nation kò lè gbé wa dé ilẹ̀ lérí. Bọ́lá Ahmed ló lè gbé wa dé ilẹ̀ lérí. Ire o.